Mo gbọ́ ohùn àdúrà mẹ́ta yìí torí pé wọ́n fi àwọn ìránṣẹ́ kan hàn mí. Ọfà pamọ́ sí ara wọn. Mi ò mọ̀ bóyá ó máa wà lára àwọn tó máa ṣàmì. Ọfà tó wà lára rẹ tó mú kó máa ṣohun gbogbo pẹ̀lú ìnira. Tó o bá dẹ̀ máa ṣe àmì dáadáa lórúkọ Jésù, ọfà yẹn bá iná jáde lára rẹ. Sórí àmì yẹn ṣe. Ọ̀rọ̀ àdúrà kejì lélẹ́yìí. Ọfà tó pamọ́ sí ọ lára tó jẹ́ kí olóore àti aláàánú máa sá fún ọ lójoojúmọ́, nígbà gbogbo, lóṣooṣù, lọ́sọ̀ọ̀sẹ̀, lọ́dọọdún. Tó o bá máa ṣe àmì yìí tó o dẹ̀ share fídíò yìí lórúkọ Jésù, ọfà yẹn ó bá iná jáde lára rẹ̀. So torí àmì yẹn ṣe pẹ̀lú ìgbàgbọ́. Ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kẹta rèé nínú ohun tí mo gbọ́. Tó o bá dẹ̀ máa ṣàmì, sórí mo fẹ́ kó o fi ẹnu rẹ kó o fi ṣe àmì yìí nígbà 21. Lẹ́yìn ìgbà tó bá fi ẹnu rẹ ṣàmì yìí nígbà 21, kó o wá share fídíò yìí sí àwọn ènìyàn. Bẹ́ẹ̀ ni, ó kéré jù àwọn ènìyàn 4 péré lórígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáńlá ayé. Ibi tí ìdìdí yẹn wà nìyẹn, ò share ẹ̀ ní ọ̀nà 4. Sọmọkú mi ò sọ pé ọ̀nà 9, mi ò sọ pé ọ̀nà 21, ọ̀nà 4 lórígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáńlá ayé, níbi tí olóore àti aláàánú tó máa gbé ọ dìde, tó máa tán ìṣẹ́ àti òṣì rẹ tó wà. Tó o bá lè ṣe àmì 21 yìí, tó fi ẹnu rẹ ṣàmì 21, tó wá share fídíò yìí ní ìgbà 4, lórúkọ Jésù Kristi, lọ́gán tó o bá share fídíò yìí, lọ́gán tó o bá ṣàmì yìí lórúkọ Jésù, láti ìsinsìnyí lọ, olóore tó ti wà ńlẹ̀ tí Ọlọ́run ti ṣètò sílẹ̀ fún ọ, ó yá kán bẹ̀rẹ̀ sí ṣe ọ lóore báyìí, kán bẹ̀rẹ̀ sí ṣe ọ láàánú báyìí. Kó má ṣe rá àwọn owó mọ́, ọ̀nà kó bẹ̀rẹ̀ sí ṣe fún ọ, ọ̀nà kó má ṣe dí mọ́ ọ mọ́ láti òní lọ lórúkọ Jésù Kristi. Ó ti rí bẹ́ẹ̀, ó ti ṣe bẹ́ẹ̀. Àṣẹ Ọlọ́run alààyè gan. Bó o ṣe rí àmì ìṣe tó lè share fídíò yìí, lálẹ́ kàrúà kándò àyàkà mọ̀sáyà, mo sọ tẹ́lẹ̀, òjíṣẹ́ ayọ̀ ó yá kó jíṣẹ́ fún ọ, kó rí ògo rẹ lò. Jésù Kristi Olúwa wa, àmín. Má gbàgbé wípé a máa ń ṣe àwọn program kan ní orí Facebook náà. So lórúkọ Jésù yóò dáa fún wa. Ìwọ tó ti follow mi lórí Facebook, lọ follow mi @Brother Fire. Lórí YouTube náà @Brother Fire. Lórúkọ Jésù yóò dáa fún wa.